Aláròyé máa wí o. Àwọn oníṣẹ̀ṣe fẹ́ wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lọ sílé-ẹjọ́ bí wọ́n bá mú ìlérí wọn ṣẹ láìpẹ́ rárá. Làwọn oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Ògùn sọ wípé àwọn máa wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn lọ sí kóòtù lórí ẹ̀sùn wípé wọn kò bọ̀wọ̀ fún àṣà àti ìṣe ẹ̀sìn àbáláyé nípa ètò ìsìnkú ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Wọ́n ní bí gómìnà ìpínlẹ̀ náà Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣe fààyè gba àwọn ẹlẹ́sìn mùsùlùmí láti ṣètò ìsìnkú olóògbé ọba Síkírù Adétọ̀nà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí tako ẹ̀sìn ìṣẹ̀ǹbáyé tó jẹ́ wípé àwọn ẹlẹ́sìn àbáláyé ló yẹ kí wọ́n ṣètò ìsìnkú ọba náà tó wàjà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 13 oṣù kejì ọdún yìí lẹ́yìn àìsàn ráńpẹ́. Bẹ́ẹ̀ ò bá gbàgbé, láti ọdún 2012 níjọba ìpínlẹ̀ Ògùn ti fòǹtẹ̀lù wípé àwọn ẹbí ọba yòówù tó bá wàjà lè ṣètò ìsìnkú èèyàn wọn nílànà ẹ̀sìn tó bá wù wọ́n. Gbàrà tí ọba Síkírù Adétọ̀nà wàjà ni wọn kò ti fààyè gbà pé káwọn ẹlẹ́sìn àbáláyé nípínlẹ̀ náà súnmọ́ ìdí ètò ìsìnkú rẹ̀ títí tí wọ́n fi sin lọ́jọ́ ajé Monday ọjọ́ 14 oṣù kejì ọdún yìí sílùú Ìjẹ̀bú-Òde nípínlẹ̀ Ògùn. Lásìkò tí wọ́n ṣètò ìsìnkú ọ̀hún lọ́wọ́ ni wọn kò fààyè gba àwọn ẹgbẹ́ òṣùgbó táwọn aráàlú gbàgbọ́ wípé wọ́n wá láti wá ṣẹ̀yẹ ìkẹyìn fún olóògbé náà láti súnmọ́ òkú Àwùjalẹ̀. Ariwo táwọn mùsùlùmí ń pa ló mú káwọn sójà tí wọ́n wà níbi ètò ìsìnkú náà lé wọn dà sígbó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fà á táwọn ẹlẹ́sìn àbáláyé náà ṣe nàka àbùkù síjọba ìpínlẹ̀ náà. Ọ̀kan pàtàkì lára àwọn alákòóso ẹlẹ́sìn àbáláyé nípínlẹ̀ Ògùn, Olóyè Ìfàṣọlá Ọpẹ́odù, tó bá wọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, bẹnu àtẹ́lu bí ìjọba ṣe fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn àbáláyé nípínlẹ̀ Ògùn, pàápàá jùlọ bí wọn kò ṣe fààyè gbà á pé kí àwọn ṣètò ìsìnkú Àwùjalẹ̀ tó wáyé láìpẹ́ yìí. Ó ní kì í ṣe ohun tó dáa bí ìjọba ìpínlẹ̀ náà ṣe fi àwọn sójà dẹ́rùbà àwọn ẹlẹ́sìn àbáláyé lásìkò ètò ìsìnkú náà. Ọkùnrin yìí ní bíjọba ìpínlẹ̀ Ògùn bá láwọn gbọ́n, àwa ẹlẹ́sìn àbáláyé pàápàá á sọ fún wọn wípé a gbọ́n jù wọ́n lọ. Ilé ẹjọ́ ló máa bá wa parí ọ̀rọ̀ náà. Olóyè Ọpẹ́odù tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ àwọn òṣùgbó ní gbogbo ìlú Rẹ́mọ tó tún jẹ́ olúwo ti ìlú Ìpẹ́rù sọ wípé kò síbì kankan tó wà nínú ìwé òfin ìpínlẹ̀ náà wípé àwọn ẹbí ọba lè ṣètò ìsìnkú èèyàn wọn ní ìlànà ẹ̀sìn tó bá wù wọ́n.